bá tiwọn. Ìgbàdé mi ìdáyé kọ́rẹ́nsì ọmọ yàtọ̀ sí gbogbo. Alága ilé àṣírí wọn ló bá tiwọn. Ìyẹn ní Ìbàdàn yín. Ọmọ Adédùgbé mi kú kalẹ̀ Rashidi. Àyìndé Rashidi bàbá mi. Bàbá mi fi wọ́n sílẹ̀. Wọ́n lẹ́sìn mọ́ ẹ̀yìn sì máa wà àwọn náà ní sí mọ́. Wọ́n lẹ́yìn ti dẹ́ni gbàgbé ẹni dẹ́ni gbàgbé àwọn náà máa dẹ́ni gbàgbé. Inshallah. Tí pápá yẹn bá tẹ̀lẹ̀ ó máa ń parẹ́ ni àwọn náà máa dẹ́ni gbàgbé. Inshallah. Tí sọ́ba balẹ̀ kú kí ló máa ṣe? Àpòrá. Ẹ tó bá ní kẹ́ pòórá àpòrá. Ẹ tó bá ní kẹ́ parẹ́ máa yé lára. Torógún ọdún lẹ́ni o, ogún ọdún lẹ́ni ń lọ kò ní dúró. Ó sì ń lọ ó lọ kò ní dúró. Ọgbọ̀n ọdún ó lọ kò ní dúró. Ó sì ń lọ ó lọ kò ní dúró. Ẹni sọ pé kó kùsùkùsù kó dá wáíwáí. Ènìrówó ragún débi ayé ẹlẹ́gùn gẹ́gẹ́. Kò ní ràkàlà débi pàápàdà wà láwo. Kò ní jẹ́ èèyàn títí bí ìbílà ó fi pọ́n. Àṣẹ. Mo ti sọ bóhùn yẹn gbọ́ bóhùn yẹn gbà. Kò sí tí sáwà bàbá jẹ tó ju kàlífà lọ. Ìran sáwà bẹ́ẹ̀ kọ́ ló máa di iná ibì. Ìran náà ibì iná kọ̀ọ̀kan máa gbà mí sí. Káwọn sáwà bà tó wà máa wò ṣe wọ́n ṣe. Lọ́filọ́pọ̀ ló fẹ́ jíṣẹ́ díẹ̀ nínú ẹ̀ la fi rán. Àbúrò àyà yìí, ìdíṣí, ó pè. Tó bá ń ṣe bí òṣùpá mo òṣùpá ni ẹ́. Tó bá ń ṣe bí Pasuma ọmọ Pasuma ni ẹ́. Ó gbọ́ ògbà wàhálà tiẹ̀ nìyẹn. Tó o bá fẹ́ dá dúró lọ́jọ́ orúkọ tiẹ̀ kó o lo style tiẹ̀ kó o lo sísẹ̀mù tiẹ̀. Kò sí tí sáwà bàbá jẹ tó ju kàlífà lọ. Ìran kan ló máa di iná ibì. Àwọn náà ibì iná kọ̀ọ̀kan máa gbà mí sí. Káwọn sàwábà tó wà máa wò ṣe wọ́n ṣe. Lọ́filọ́pọ̀ ló fẹ́ jíṣẹ́. Ẹ para yín torí ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò sí ìdá fẹ́ ṣe sí. Ó pè. Mo ti kọ́kọ́ sọ̀rọ̀ bá máa pọ̀ láwọn olóṣùpá tuntun dé mo tún wá dákẹ́ díẹ̀ mo tún rí pé wọ́n ti ń ṣe yàmàyàmà mo tún ń bọ̀ mo fẹ́ dé mo tún ń bọ̀. Gbogbo ayé èyí kan máa ń bọ̀. Mi ti ráyè ti yín mo tún máa ráyè láìpẹ́ mo tún ti ń bọ̀. Mo fẹ́ gbé wèrè pàdé wèrè yín mo ti ń bọ̀. Mo máa nà bí Pàṣọ nínú olórin fújì àná bí Òṣùpá sáré dán pápá. Àbáṣidó ọba aláṣàkáṣà ó máa nà bí Bàrúsà tí kọ́lọ́mbà ní fọ̀rùn kẹwọn. Àwọn tó jáde látara àwọn sàábé ni ìmísí ánábì ọ̀tọ́. Ìwé ti sọ àgbà o. Ẹ má fi ìmísí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. Alágbẹ̀dẹ ò ní ṣíṣì lọ. Ọ̀túnba jẹ́. Mo ti sọ bóhùn yẹn gbọ́ bóhùn yẹn gbà. Olú ọmọ la òjì bọ́lá mi Pasuma. Ìyọ̀rọ̀bọ̀ kí bọ́ Pasuma. Àjíbọ́lá mi Pasuma. Ìyọ̀rọ̀bọ̀ kí bọ́ Pasuma. Ọ̀túnba jẹ́ sí o. Tòlótòló bá ṣẹ́bí ọ̀kẹ́ o ṣùgbọ́n kò láṣọ àrán lé. Ìjọba lè yan ọba. Jẹ́ ó mọ̀ àjọṣe. Èèyàn ìjọba máa lọ bá. Tòlótòló bá ṣẹ́bí ọ̀kẹ́ o ṣùgbọ́n kò láṣọ àrán lé. Ìjọba lè yan ọba. Èèyàn làbí Pasuma ò ṣe o. Àfihàn àjọṣe. Ọba jẹ́jẹ́ ọmọ ẹni bẹ́ẹ̀ tún ká láti fi ìmọ̀ràn mi bẹ́ẹ̀ tún ká ooo láti fi ìmọ̀ràn mi bàbá balẹ̀ àtúkàyànká. Jáde eléré kan tó bá jó ní fújì tó bá gbé eléré kan jáde tó pariwo ẹ̀ fún gbogbo àgbáyé tó káwọn sọmọ rí tó náwó fún ìyá mẹ́lọ̀ pé ẹ máa náwó fún ọmọ mi ni tí wọ́n sùn tí wọ́n tì tí wọ́n kẹ́ tọ́gbé gẹ́gẹ́ bí ẹ̀yin ẹjọ́ ẹ̀yọ́ ọmọ onílù tọ́jọ́ kí gbogbo ayé rí tó wá lọ́pọ̀túnìtì láti ní gbogbo nǹkan tó wá bẹ̀rẹ̀ sí ká apá wípé lágbájá tó gbé mi jáde ṣólówó tó mi ní kò jẹ́ bákan
ẹ jẹ́ n clarify yẹ wàláì súnmọ́ bí ìláyìn tọ́pẹ́ mi ò sọ̀rọ̀ anybody yìí tọ́pẹ́ I'm not here to make jest of anybody o mo kàn sọ tèmi ní babajọlá àdèmí òyìnbó tó bá ṣẹlẹ̀ bí mo ṣe láwọn ọmọ tó ń kọrin tó jẹ́ pé tó bá di lọ́la tó ní tèmi báwo tó bá jẹ́ irú èmi ni àṣẹ máa fẹ́ musician ẹni tí n bá mú lásán màá ní kò nà bí ẹni máa kú ní bàbá Tọ́pẹ́ senior àwọn external náà máa nà torí pé lórí títì yìí mo mọ tí mo ti ṣe science àti tí mo ń ṣe lọ́wọ́ tẹ́ni eléré kan tó bá jó ní fújì tó bá gbé eléré kan jáde tó pariwo ẹ̀ fún gbogbo àgbáyé tó káwọn sọmọ rí tó náwó fún ìyá mẹ́lọ̀ pé ẹ máa náwó fún ọmọ mi ni tí wọ́n sun tí wọ́n tì tí wọ́n kẹ́ tọ́gbé gẹ́gẹ́ bí ẹjọ́ ọmọ onílù tọ́jọ́ kí gbogbo ayé rí tó wá lọ́pọ̀túnìtì láti ní gbogbo nǹkan tó wá bẹ̀rẹ̀ sí gá apá wípé lágbájá tó gbé mi jáde ṣólówó tó mi ní kò jẹ́ bákan ẹ jẹ́ n clarify yẹ wàláì súnmọ́ bí ìláyìn Tọ́pẹ́ mi ò sọ̀rọ̀ anybody yìí Tọ́pẹ́ I'm not here to make jest of anybody o mo kàn sọ tèmi ní babajọlá àdèmí òyìnbó tó bá ṣẹlẹ̀ bí mo ṣe láwọn ọmọ tó ń kọrin tó jẹ́ pé tó bá di lọ́la tó ní tèmi báwo tó bá jẹ́ irú èmi ni àṣẹ máa fẹ́ musician ẹni tí n bá mú lásán màá ní kò nà bí ẹni máa kú ní bàbá Tọ́pẹ́ senior àwọn external náà máa nà torí pé lórí títì yìí mo mọ tí mo ti ṣe science àti tí mo ń ṣe lọ́wọ́. yóò sọ́ni bárìn tó bá gbọ́ sọ́ni bá rẹ̀ orúkọ ní kọ́kọ́ wo ọmọ ìkìlọ̀ ni tó bá bá yọ̀rìn tí ó bá ti sòtítọ́ sọ́ni bárìn lórí ìta àbẹ̀yìn ó léwu sọ́ni bárìn yóò sọ́ni bárìn tó bá gbọ́ sọ́ni bá rẹ̀ orúkọ ní kọ́kọ́ wo ọmọ ìkìlọ̀ ni tó bá bá yọ̀rìn tí ó bá ti sòtítọ́ sọ́ni bárìn lórí ìta àbẹ̀yìn ó léwu torí wọ́n aṣojú bọmọ ẹyẹ wọ́n gbàbọ̀dé eku wọ́n aṣojú bọmọ ẹyẹ wọ́n gbàbọ̀dé eku àdánṣà ìtàn bíi tó yẹ kó ṣe ìtótọ́ àdánṣà ìtàn bíi tó yẹ kó ṣe ìtótọ́ wọ́n aṣojú bọmọ ẹyẹ wọ́n gbàbọ̀dé eku gbogbo ẹyẹ ló fi inú tọmọ ẹyẹ àsọdàlẹ̀ lẹyẹ tiwọn ayé o dèdè ẹyẹ ló fi inú tọmọ ẹyẹ àsọdàlẹ̀ lẹyẹ tiwọn ayé yín ó ti pẹ́ o mọ́